ojúmọ́ so ní speaker àwọn Toyin láti jọ yìí I swear to God Almighty mi ìrírí mo ní pé wọ́n kọ́ tiẹ̀ bá pé who is this èmi máa ń bọ́ ọmọdé dọ́gba èmi máa ń bọ́ ọmọdé dọ́gba tó bá necessary but nígbà tí mo wá lọ wo TikTok láti wo content ẹ̀ mo rí káwọn yẹn kọ́ tiẹ̀ gan bó ṣe jáde gold gbogbo ẹ̀ wọ́n ń kọ́ sẹ́mìtì mi wọ́n bú àwọn Fúnkẹ́ Ìyábọ̀ fún Toyin wò bó wọṣọ aṣọ òfin tì ojoojúmọ́ ni wọ́n náà sọ pé ó ti lóyún o Toyin àkànná lẹ́gẹ̀ẹ́ olóògbé àjọ fẹ́ gbé mi náà jáde lórí kò mọ̀ yìí pé bàbá investigator lèmi mo farabalẹ̀ kó tún gbogbo tinú ẹ̀ jáde mi ìwà lẹ́yìn bá ṣiṣẹ́ láyé yìí Toyin olóhùn tó pẹ́ ọkọ tó fẹ́ gan regret pé òun fẹ́ láyé yìí Toyin tó dàbí ìmọ̀kúmọ̀ kátàsó kò yẹ ẹ̀jẹ̀ ìjókòó lè bẹ̀rẹ̀ sí sọ kàtìkàtì tẹ bá ti mú gógóró yó báyìí tẹ ti fa sìgá ẹ ti ní wọ́n ti po rẹ́fù ẹ ti fúrá. ṣé kó wọ́n ló kọ́ drug ṣé ló kọ́ drug ìmọ̀ ló kọ́ sìgá mi lọ ìdè má kọ̀ wọ́n tí kò ṣe ọ̀tí náà mọ̀ ṣètì mi mọ̀ akọ̀ wọ́n ṣètì ibi wà nípa rọ́mọ́ ọmọ ẹ̀ but tí wọ́n bá tiẹ̀ wá mu tí mò ń mu tó bá lálàáfíà ara ìbàdà tó máa gbàgbẹ́rẹ́ HIV ìbàdà wọ́n ló bó ṣe máa ń bú àwọn èèyàn nìyẹn òde ń wọ sùtánà iná ọ̀ṣọ́fà máa jó ẹ̀ olùṣọ́àgùntàn ṣọ́ọ̀ṣì iná máa jó tọmọtọmọ ádámù gbogbo iṣẹ́ ìmọ̀ olùjọ mímọ́ wọ́n ní gbogbo ìyàwó ṣe ń tẹ̀ mọ́lẹ̀ nìyẹn tó yẹ sìgá tí mo dẹ̀ mú tèmi yé mi ṣé o pé lẹ́ẹ̀kan ní mò ń ṣe rádaràda mò ń ṣe rédèrèdè ṣé o rò pé mo lè wọ àlùbọ̀ náà ṣé o rò pé mo lè wọ inú ọ̀run ẹ tó máa ń wo rádaràda bí wọ́n máa ń wọ̀ 419 ni mo rí gbogbo ẹ̀tọ́ kọ́ọ̀tì ẹ̀ ẹni tí ó bá ṣe rádaràda kí n bíbélì sọ ó lé ẹ̀yin ó sì lọ sí inú iná ìléru bóyá mú sìgá wọ́n ní iná ọbẹ̀ yẹn wọ́n ló tún tóbi ju sìgá lómi tí ẹ mọ̀ bóyá kí n dọ́bùlẹ̀ ọ̀ bó ṣe tẹ́lítọ̀bì mo ń gbọ́. bí wọ́n ti po rẹ́ẹ̀fù mọ́ sìgá tẹ máa ń kí ni tí ń jẹ́ rẹ́ẹ̀fù kí ni jẹ́ rẹ́ẹ̀fù even abusing Priscilla join ó dà pé ìdá kó jẹ́ pé mo ń track ẹ̀ ó dà pé area Bolton or Manchester but church ẹ̀ yẹn mo ti track ẹ̀ lórí Facebook ó ń gbọ́ church ẹ̀ yẹn máa jẹ́ pẹ̀lú ìṣòro bẹ́ẹ̀. akọ máa yẹ kó máa sọ wọ́tò ẹ kó máa sọ kàtìkàtì. mo ti wọ́tò mò ń ṣe tó dẹ̀ dá mi lóhùn ìyá máa dá wèrè lóhùn ni ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. pẹ́pẹ́yẹ orí bá ń tú ó bímọ kò rẹ́yìn pọ́nmọ́ ìlà ó ti ṣe yìí sí ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù eyín asín ti bójẹ́ ó wá sọ̀rùn tìrín orí tóbi gara lọ olú ìjọ mímọ́ kídà rẹ̀ gòkè ọ ayé ẹ̀ ti bàjẹ́ ebi ò fọ́mà kó ṣe mọ̀ pé n tó ṣẹlẹ̀ ní wípé you will not know people what when they come for you. Toyin ló ní kan àti lose mi ní kankan àti lose to get that into your empty.